kì í ṣe fún oge ṣíṣe nìkan ní àṣà ilẹ̀ Yorùbá. Irun máa ń ṣe àpèjúwe àti àfihàn ipò ènìyàn ní àwùjọ. Oríṣiríṣi ọ̀nà la máa ń gbà ṣerun ní ilẹ̀ Yorùbá. Irun dídì, irun kíkó, àdìmọ́lẹ̀ àti ẹlẹ́wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lónìí, a máa ṣe àgbéyẹ̀wò oríṣi irun 5 àti àwọn ohun tí wọ́n ń ṣe àfihàn nínú àṣà wa gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire. Àkọ́kọ́ ni irun agogo. Irun agogo yìí ni irun àwọn olórìṣà. Ẹni tí ò bá kí ń ṣe olórìṣà kò ní ẹ̀tọ́ sí láti ṣe irun yìí. Mo mọ̀ pé tí ẹ bá rí oríṣiríṣi àwọn fọ́nrán tó ń jáde nínú Ọ̀ṣun Òṣogbo festival, ẹ máa rí oríṣiríṣi àwọn irun yìí ní ibẹ̀. Wọ́n máa ṣe papọ̀ bíi pàtẹ́wọ́, wọ́n á wá kó lẹ́nu, wọ́n á ṣe kó ga gan. Oríṣiríṣi ohun ni wọ́n máa fi ń dára sí irun yìí. Wọ́n máa ń lo owó ẹyọ, wọ́n máa ń lo ìlẹ̀kẹ̀, wọ́n máa ń lo ìyẹ́ ẹyẹ ayékòótọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí ń ṣe àfihàn àwọn olórìṣà ní ilẹ̀ Yorùbá. Ẹ̀kejì ni ṣùkú. Irun ṣùkú ni mo dì sí orí yìí. Irun ṣùkú tayọ jáde lára apẹ̀rẹ̀. Ó túmọ̀ sí ohun tí a ṣù pọ̀. Ṣùkú máa ń ṣe àfihàn ìgbìmọ̀ obìnrin ní àwùjọ. Ó máa ń ṣe àfihàn agbára obìnrin àti ẹwà obìnrin. Irun ẹlẹ́kẹta ni òrìṣàbùnmi. Irun yìí wọ́n máa ń di ṣùkú sí àárín ṣùkú kékeré. Àwọn yòókù yóò wá wálẹ̀. Irun ṣùkú tí wọ́n dì sáàárín yìí, èyí ń ṣe àfihàn ọba. Àwọn ilé tí ó wálẹ̀ tí ó yí irun ṣùkú yìí ká, ó ń ṣe àfihàn ìyàwó ọba, àwọn olórí, àwọn ọmọ ọba, ìjòyè àti ìlú. Irun ẹlẹ́karùn-ún ni kọjú sọ́kọ. Àwọn ẹlòmíràn ti ẹ̀ ń dáṣà pé kọjú sọ́kọ kẹ̀yìn sálè. Àwọn abilékọ ni wọ́n máa ń ṣe irun yìí. Èyí ń ṣe àfihàn àpọ́nlé fún ọkọ wọn. Irun tí a tún ní ni ìyàwó ọ̀ṣìngì. Ìyàwó ọ̀ṣìngì jẹ́ irun tí ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó máa ń ṣe. Èyí ń ṣàfihàn àwọn ẹbí, ará, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe máa ń yí ara ìyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé. Irun yìí wọ́n á ṣe bí pàtẹ́wọ́ kékeré níwájú, wọ́n á kó àwọn yòókù wájú. Ìyàwó ọ̀ṣìngì ni irun yìí. Ẹni tí ó bá ṣe irun yìí, ó túmọ̀ sí wípé ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìyàwó ni. Lẹ́yìn èyí ni a ní onílé gogoro. Onílé gogoro yìí ó ń ṣe àfihàn cocoa house ní Ìbàdàn. Nígbà tí wọ́n kọ́ cocoa house tán, àwọn Yorùbá wá wò wípé ó yẹ kí a ṣe irun tó ń ṣe àpèjúwe cocoa house. Torí pé cocoa house wà lára àwọn ilé tó tóbi jù ní ilẹ̀ adúláwọ̀. Ìgbà yẹn ni. Tó ga jùlọ. Tó ga jù. Ó yá. Action. Cocoa house wà lára àwọn ilé tí ó ga jùlọ ní ilẹ̀ adúláwọ̀. Wọ́n máa ń kó ni. Tí wọ́n bá ti kó tán, wọ́n wá ṣùpọ̀, wọ́n á jẹ́ kó ga. Èyí ń ṣàfihàn cocoa house ní ìlú Ìbàdàn. Lẹ́yìn náà la ní ogun parí. Ogun parí yìí lẹ́yìn ìgbà tí wọ́n ja ogun Èkìtì parapọ̀ tán. Wọ́n máa ń ṣe irun yìí, wọ́n á kó pọ̀, wọ́n á dì pọ̀ ní ẹnu. Èyí túmọ̀ sí ìṣọ̀kan ọmọ ilẹ̀ Yorùbá. Tó ẹ̀yin aráalé, kò wá ní ju báyìí lọ. Ẹ jọ̀ọ́, ẹ bá mi dárúkọ báwo ni àṣà irun dídì Yorùbá ṣe yàtọ̀ sí àwọn ìlú mìíràn. Ẹnikẹ́ni tó bá kọ́kọ́ gba ìbéèrè yìí yóò jẹ ẹ̀bùn pàtàkì ní ọwọ́ wa. Orúkọ tèmi ò yí padà, èmi ni omidan Bolanle Oni Story. Arábìnrin tí ó ń fi ọ̀rọ̀ ṣẹwà tó ń fi ìtàn dára. Kò wá ní ju báyìí lọ lórí abala tòní. Ó dìgbà.